Wọ́n ti ṣe ìgbéléwọ̀n ipa tí ìwé litiréṣọ̀ ń kó nípa ìdàgbàsókè èdè àti ìwà ọmọlúàbí láàrin àwọn ọ̀dọ́ akẹ́kọ̀ọ́. Ibùdó tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìgbéléwọ̀n níbi àpérò tí wọ́n ti ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti yànnàná ipa tí èdè àti ìwà ọmọlúàbí kó nínú àwọn ìwé kíkà litiréṣọ̀ tí wọ́n ń lò káàkiri àwọn iléèwé ní ìpínlẹ̀ Ògùn. Blessing Adébíyì wà ní gbọ̀ngàn ìpàdé ẹ̀ka ìwádìí àti ìbáṣepọ̀ pẹ̀lú àwùjọ ti ilé ẹ̀kọ́ fásitì ìjọba tí a sọ lórúkọ Táísọ́láàrin ní Ìjẹ̀bú Òde. Ó sì jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Nígbà tí wọ́n ṣàfihàn àbọ̀ ìwádìí fún àwọn alẹ́nulọ́rọ̀, olùdásílẹ̀ àti àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìwádìí, ọ̀jọ̀gbọ́n Bámidélé Ṣúpèsàn sọ pé wọ́n ṣe ìwádìí náà pẹ̀lú ìtẹ́lọ́rùn láti ṣàyẹ̀wò bó ṣe yẹ kí àwọn èdè àti àwọn ìwé tí wọ́n ń lò fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́. Ọ̀jọ̀gbọ́n Ṣúpèsàn tún ṣàlàyé pé ìwádìí náà tún ṣe àyẹ̀wò sí ìbáṣepọ̀ pẹ̀lú àṣà àti ìṣe àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ìwà rere, tó sì tún tọ́ka sí àwọn ibi tí àtúnṣe wà. Kó tó di pé ìwé jáde, kí làwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé láti ṣe àyẹ̀wò ohun tí wọ́n nílò láti fi sínú ìwé. Tí ìjọba bá gbé ìgbésẹ̀ yìí, wọn ò ní gbé ìwé tí ò tọ́ síta fáwọn ọmọ láti kà. Ṣùgbọ́n láti lè gba ìjọba níyànjú láti ṣe báyìí, a nílò láti wo kí ni àwọn ìwé tó ń lò lọ́wọ́, ṣé ó ní ohun àìtọ́ nínú, láti tọ̀ mọ́lẹ̀ sí. A dẹ̀ fi yẹn gbà wọ́n níyànjú pé ìgbésẹ̀ báyìí ló yẹ kẹ́ gbé. Àwọn olùkópa tún fi ìwòye wọn hàn lórí àwọn ìwádìí tí wọ́n ṣe. Wọ́n ṣàlàyé àwọn ojúṣe pàtàkì tí olùkọ́ àti òbí ní láti ṣe láti tọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórí ìwà kíka ìwé, yóò fi agbára kún ìwà rere wọn àti láti rí dájú pé àwọn ohun ẹ̀kọ́ ìtàn àti ìmọ̀ ìbílẹ̀ ní nínú ìdàgbàsókè ẹ̀kọ́ wọn. Ṣùgbọ́n àwa tá wà níbí, a wá nítorí àwọn ọmọ, nítorí pé nǹkan tí wọ́n ń sọ yìí ó jẹ mọ́ àwọn ọmọ kéékèèké, pàápàá jùlọ àwọn tó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. A dẹ̀ ń wò wípé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn òun ní ìpìlẹ̀. Tá bá lè ṣe nǹkan tó yẹ fún àwọn ọmọ wọ̀nyẹn láti ìpìlẹ̀, ó máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe ètò ẹ̀kọ́ wọn nígbà tí wọ́n bá dé ibi gíga. Ìjọba nìkan ò lè ṣe gbogbo kinní. Ìjọba ń gbìyànjú ní tòótọ́, but ẹ mọye iléèwé tó wà in each local government in the whole of Ogun State. So kí àwọn òbí wa náà kàn jọ kí wọ́n ran ìjọba lọ́wọ́, kí wọ́n gbárùkù tì ìjọba láti máa ra ìwé fún àwọn ọmọ wa. Tá bá fẹ́ kí ìwé ẹ̀kọ́ ó lọ dáadáa, kí ọmọ kó kẹ́kọ̀ọ́, kí tíṣà náà ẹ̀kọ́ tó kọ́ kọ́mọ rí kọ́. So a gbọ́dọ̀ ní ìwé. Sọ́mọ ò bá ní ìwé, ó kàn wá sí skul kò ṣe nǹkan kan. It's like ẹsẹ̀ pé a lọ sóko, àmọ́ dáadáa ni àmọ́ kọ́, kí lọ́mọ fẹ́ ṣe fi ṣẹ́mẹ̀. Bákan náà ni àwọn alẹ́nulọ́rọ̀ ṣàtẹnumọ́ ìdí pàtàkì tó fi yẹ kí ìgbélárugẹ bá àṣà ìwé kíkà láàrin àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, nígbà tí wọ́n pàrọwà sí àwọn òbí láti pèsè ìwé tó péye fún àwọn ọmọ wọn, nítorí pé èyí ló ṣe pàtàkì fún ẹ̀kọ́ ìwé kíkà àti ríró àwọn òǹkàwé lágbára. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ayọ̀mídé Ògúnkànbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.